ìròyìn ayọ̀ lọ́ọ̀dẹ wa, ìròyìn ayọ̀ láwùjọ wa, ìròyìn ayọ̀ káàkiri àgbáyé. ìròyìn ayọ̀ ní wọ́n lé yín kò ní wọ́n lé wa láṣẹ Èdùmàrè. Àṣẹ. ẹ kú nígbà yìí àkàràlẹ́ o ẹ̀rìn wàhálà kéré ọ̀nà ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹ káàbọ̀ sórí ètò ìròyìn ayọ̀ tá a máa mú wa lórí ìkànnì yìí lórí ìkànnì Àgbàlẹ̀ Oníwẹ̀ Africa TV. ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di láṣẹ Èdùmàrè. Àmì àṣẹ. kó tó di bá mọ lọ. Orúkọ mi ni Kíkẹ́ lọmọ Òkèyínká tí gbogbo ayé mọ̀ sí Ọ̀pọ̀n Ìmọ̀. Mo kí gbogbo ilé o. Orúkọ tèmi náà yí padà, orúkọ mi ni Adéwùnmí Tájùdí Ọlálékan tí gbogbo ayé ń pè ní Agbale. èyí látọwọ́ Tajad Interior. Òdodo ọ̀rọ̀ ara wo ni Tajad ò lè dá tá a bá ń sọ̀rọ̀ nípa furniture living room, dining room, bedroom, office, conference, kitchen. Tajad Interiors bó o gan lè ṣe fẹ́ síná ẹ̀yà bátànì rẹ̀ kalẹ̀. Tajad Interiors á gbé kalẹ̀ rẹ́ńtẹ́ pẹ̀lú àwọn irinṣẹ́ tòde tòní jìnbá hẹrẹ̀ǹtẹ̀ gbìngbì lọ́wọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Bẹ́ẹ̀ bá sì fẹ́ kábàáyín dára sínú ilé, gbọ̀ngàn pàdé, yàrá, ibi ìgbàlejò, ilé ìdáná, lílànà àwòdàmì ẹnu. Èyí ni interior decorations. Tajad Interiors ò ní ẹ pé kò wá síbikíbi o tẹ́ ẹ bá wà tí Tajad Interiors kò lè dé o. Tajad Interiors ní kẹ́ ẹ pé sórí 0805-973-2813 tàbí 0816-810-5859 tàbí kẹ́ ẹ kàn sí wa ní fáktírì wa Àánú Olúwapọ̀ Sawmill Ajẹ́ Ìkósè Road, Ògbómọ̀ṣọ́, ìpínlẹ̀ Ọ̀yọ́. Tajad Interior. Ọ̀pọ̀n Ìmọ̀ Àgbàlé. ìròyìn ayọ̀ tọ̀dọ̀ mi nìyí lónìí tí í ṣe ọjọ́ 26 oṣù kẹjọ ọdún tí a wà yìí nìyá wa Tọ́lání ọmọ rẹ̀ ní í ṣe ayẹyẹ ọjọ́ bíi rẹ̀. ìyá yìí tí ẹ bá ń gbọ́ rẹ̀ mú kàrè bàbá rẹ̀ ìyá rẹ̀ lágbájá rẹ̀ mọ́fì rẹ̀ tàmẹ̀dò rẹ̀ ọ̀dà náà Àtọ́lání ọmọ rẹ̀ òun rèé o ẹbí àwọn rẹ̀ ẹlọ́ni ni ìyá wa yìí ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. ìyá wa yìí jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ àṣà àti ìṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun. wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn lọ́jọ́ tòní o. bákan náà ní gbogbo ẹgbẹ́ òṣèré orí ìtàgé ń kí wọn àti gbogbo ẹgbẹ́ oníjó lápapọ̀ pàápàá jùlọ àwọn ẹgbẹ́ iléeṣẹ́ àṣà àti ìṣe ti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ń kí wọn o wípé wọ́n pọ̀ ọdún wọn kò yẹ̀dùn ẹ̀mí yìí tó sọdún yìí ó sọ̀pọ̀ rẹ̀ láṣẹ Èdùmàrè. bákan náà ní àwa ikọ̀ ìròyìn ayọ̀ à ń kí wa wípé happy birthday to you ìgbàdún ọdún kan ní láṣẹ Ọlọ́run ọba. Àmín. Akínyìn o ìyá wa Atọ́lání rè ẹ kú ọdún òní ojú yóò rọ̀dún pẹ́ ire gbogbo lámọ̀ọ́dún láṣẹ Èdùmàrè. Happy birthday to you. Ọ̀pọ̀n Ìmọ̀ Àgbàlé. ẹ wá kàwé. Orí ọlọ́jọ́ bíi tòní náà lèmi náà dúró lé lórí. Ìyá wa Dámilọ́lá Janet ọmọ Adéníyì tí gbogbo èèyàn mọ̀ sí Dami J. Ìyá wa òní ni ọjọ́ pé ọjọ́ kò ọdún ti pé lónìí. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè màmá ẹ kú ọdún òní tí wọ́n jẹ́ vice president Unique Women's Club. Akínyìn o màmá akínyìn kú ọdún ojú yín ọ̀rọ̀dún pẹ́ igba ọdún kan ní láṣẹ Èdùmàrè ẹ gbó ẹ tán. láṣẹ Èdùmàrè ìyá akínkẹ́ rọ́dún pé àwa ikọ̀ ìròyìn ayọ̀ àwa náà bọ̀ wá ganu sí i. Ọ̀pọ̀n Ìmọ̀ Àgbàlé. ìròyìn kan ní tún wò mí lápá bíi. Ọ̀sí àwò. bàbá wa Alhaji Taofeek Aládé Ewégbèmí àwíṣẹ́ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun káàfàtà. bàbá yìí ń ṣe ayẹyẹ ọjọ́ bí wọn lọ́la òde èyí tí ń ṣe ọjọ́ 27 nínú oṣù kẹjọ tá a wà yìí. bàbá wa yìí ń ṣe ayẹyẹ ọjọ́ bí wọn. bàbá Akínyíndémilé tẹ́lẹ̀ àwíṣẹ́ Akínyíndédùrùmọ̀ àwíṣẹ́ Akínyíndélé ọ̀kẹ́kẹ́ tí mẹ́yìn erí fa ẹ̀mí yìí tó sọdún yìí yóò ṣe tẹ̀mí láṣẹ Èdùmàrè. ìyá wa Àtọ́kẹ́ Ẹlẹ́sà lóníkà kíyàn oníkà kí bàbá wa wípé ẹ ti sọdún yìí ẹ ṣe tẹ̀mí. ṣebí wọ́n ní àsọdúnmọ́dún lọ́wọ́ àsọdúnmọ́dún àsọ̀rọ̀mọ́rọ̀ lọ́wọ́ àsọ̀rọ̀mọ́rọ̀ ọdún òní jọ kí pèrègùn mọ́ pọ̀ṣọ ẹ̀dà lọ́tún lọ́jọ́ yọ bàbá wa ẹ̀ ní dọ̀tí ọmọ tuntun sí ni o àníkú ọwọ́ àníkú ọlá àníkú ọmọ àníkú gbogbo lámọ̀ọ́dún láṣẹ Èdùmàrè. Akínyìn wípé happy birthday to you sir. Bàbá akínyìn o
ẹ gbó bí olúgbogbo ti gbó àṣẹ. ẹ gbó bí olúgbogbo ti gbó. Bàbá ẹ̀yin tẹ́ ṣe ọdún yìí ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè èèpẹ̀ láṣẹ Èdùmàrè. Ìyá wa Àtọ́kẹ́ ló ní àmọ̀ fọ̀rọ̀ yín o. Ó ní ká mọ kí bàbá ò wípé ẹ kú ọdún ẹ kú ìyèdún ọmọ ọlọ́bọ̀ ọ̀bẹ̀dú ọmọ ayínkíní bọmọ lẹ́nu. Àkìyín happy birthday to you. Opon Àgbàlé ọyẹ tẹ̀wájú. lórí ọmọ ọlọ́jọ́ bí òní náà ni mo dúró lé lórí. Ọ̀rẹ́ wa Afeez Adéwálé Ọlámilékan Àdìsá ọmọ pópó ọlá aka Àfijó. Lónìí gangan lọ́jọ́ pé ọdún sì tún kò lónìí. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé ọdún yìí bá yín láyé ó bá yín ní ààyè. A kí yín o ẹ kú ọdún o ẹ kú ewu ọdún lágbára Ọlọ́run ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ire gbogbo lámọ̀ọ́dún igba ọdún kan ni o ẹ ò ní fọdún yìí ṣe àṣemọ láṣẹ Èdùmàrè. Àfijó happy birthday to you. Bàbá wa Àfijó akínyìn o ẹ kú ọdún ẹkú òyìnbó ẹ̀mí yìí tó sọdún èyí ni ó tún sẹ̀mí láti Ọlọ́run ọba akínyìn happy birthday to you. Opon Àgbàlé òun ni ká jẹrẹ pọ́wọ́ nù. òǹfọ̀ fún ni ò mọ̀ jẹ́ o. Ẹ ní rí jù báyìí lórí ètò ìròyìn ayọ̀. Ẹ tún pàdé wa lórí ètò tó ń bọ̀. Bákan náà là ń sọ fún yín wípé ká ẹ darapọ̀ mọ́ wa lórí ètò ìròyìn ayọ̀. Ká bá yín polówó ayẹyẹ yín lọ́kan ọ̀jọ̀kan. Yálà ẹni ìnáwó àgbà ni àbí ẹni ìnáwó lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ẹ wá wọ ẹni tí ó bá yín darí ètò. Ẹ kàn sí Opon àti Àgbàlé. Á bá yín tukọ̀ ètò yín tinú yín ó dùn tí gbogbo sì tún kàn sí i. Láfikún ayẹyẹ ìgbéyàwó tí ẹ fẹ́ ṣe alága àdúrà alága ìjókòó ẹ kàn sí iléeṣẹ́ wa. Ẹ sì nídìí àwọn tí ó bá yín dáná ayẹyẹ yín kó dùn fún lárinrin ẹ kàn sí iléeṣẹ́ Àgbàlé Oníwẹ̀ African TV. Kò ní bàjẹ́ o. Ó dìgbà.